Keep listening to Gold Radio, the number one online podcast. Ètò tí ó mú wá sétí gbọ̀yìn lọ́wọ́ báyìí lórí Gold Podcast onáà ní Jummuah Mubarak ẹ jẹ́ á gbọ́. Salamu alaikum gbogbo mùsùlùmá Jummuah Mubarak ló ṣe yín pẹ̀lẹ́ o. Jummuah Mubarak ní ètò tí ó mọ dé sétí gbọ̀yìn ní gbogbo ọjọ́ Jímọ̀ Yawmal Jumu'ah lórí àwọn ọ̀kànnì Gold Radio Podcast lórí YouTube, Gold Podcast lórí Spreaker Studio, Adéjọlá ọmọ Adékọlá lórí Facebook, Spotify. Alámẹ́ta lè tó yí pín sí o. Abala alákọ̀ọ́kọ́ Qur'an níbi tí a ti máa ka Al-Qur'an sí etí gbọ́ wa. Abala wáàsí ó sì kejì níbi tí àwọn àfáwò ti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Abala ẹlẹ́ẹ̀kẹta níbi tí a ti máa kọ́ nípa ẹ̀sìn sán-sán pẹ̀lú àwọn tírà àti àwọn àdíìsì. Síbẹ̀ náà láti wá láǹfààní àti máa fi ìbéèrè náà sọwọ́ sí wa. Wá rí i pé ètò yìí ó dára púpọ̀ kò sí máa gbọ́. Darapọ̀ mọ́ olótú ètò yìí Ridwanulahi Ibn Abdul Gafar ní gbogbo ọjọ́ Jímọ̀. Láti ṣe onígbọ̀wọ́ àbí fún ìpolówó ọjà ẹ pè sórí aago yìí 09067090901. Jummuah Mubarak ló ní pé síláṣẹ a ò ní ṣẹ̀ sí o. الحمد لله نحمد ونستعين ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آله سيدنا إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آله محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله الذي أحيانا بعد ما أماتنا وإليه النشور. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba Allah. A ṣe ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọba òun náà la wá dá ọpẹ́ fún. Ọba tó sọ wa lọ láti ọdún tó kọjá lọ nínú Ramadan. Tó tún wá sọ wa títí di àkókò ìta tó fi wá bọ́ sínú Ramadan. Ramadan Mubarak fún gbogbo mùsùlùmá. A kú àmójúbà oṣù òkè oṣù àánú oṣù USA. Oṣù tó jẹ́ wípé ibẹ̀ nìkan làdúrà ti máa ń gbà lágbà jù. Ibẹ̀ l'Ọlọ́run bá ti máa ń ṣe àmì sí àdúrà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá. Ibẹ̀ ni kádàrá ẹ̀dá tí máa ń yí padà sí rere. Allahu Akbar. A sì tún kú ojú ọjọ́ Jímọ̀ ní o. Jummuah Mubarak. Òní ni Jímọ̀ alákọ̀ọ́kọ́. Ìyún nínú oṣù Ramadan. Alhamdulillahi Rabbil Alamin. Ọlọ́run wa dúpẹ́ o tí oṣù yìí tún bá wa láyé tó bá wa láàyè. Tó bá wa lálàáfíà. Ọlọ́run jẹ́ kẹ́mi wa tó rí oṣù yìí jẹ́ kó parí oṣù yìí o. Lẹ́yìn oṣù yìí jẹ́ kẹ́mi wa tún máa bẹ lọ. Títí tá fi dàgbà tá fi darúgbó tá fi wá bá wọ Ọlọ́run ọba. Àmín. A tún ti dé sórí ètò fún tòní o. Ètò yín ètò wa tá a pè ní Jummuah Mubarak. Eléyìí tí ẹ máa ń gbọ́ ní gbogbo ọjọ́ Jímọ̀. ìyẹn lórí ìkànnì yìí Gold Podcast lórí YouTube channel
àti gbogbo ibi tẹ́ ti máa ń láǹfààní àtúntì máa gbádùn ẹ̀. ǹjẹ́ mo tún ti dé lónìí o Ridwanulahi Ibn Abdul Gafar ló kọ tèmi ń jẹ́. àwọn àáfàá wo sí lórí ètò lónìí. bọ́ọ̀ ṣe sí lórí ètò ní ìjẹ́jọ́. ọwọ́ ló kún wọn díẹ̀ òwe má fi ṣèbínú. lágbára Ọlọ́run níjọ́ mẹ́jọ inshallah mashallah wọ́n wà lórí ètò yìí. ìjẹ́jọ́ náà là ń ta bí òkòtó. tá à ń ta bí tẹ́tẹ́. tàtún lámọ̀ pàdé lórí ètò yìí. èèyàn fún ọjọ́ tòní. a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ò pa wá tó jẹ́ kí tẹ́tẹ́ wa tó jẹ́ kó jẹ o. alhamdulillahi rabbil alamin. mo tún ti gbé débi mo ṣe máa ń gbé wá o. èyí tá a máa ń láǹfààní àti máa jẹ gbádùn lórí ètò Jumu'ah Mubarak. kásáré pápápá ká máa lọ sábàlá lákọ̀ọ́kọ́. ẹ sì mọ̀ pé táwọn àfáwò bá ti sí lórí ètò náà àkọ́kọ́ gbọ́ Al-Qur'an. kémi náà tó wá máa láǹfààní àti máa tẹ̀síwájú nínú ètò. mo tún ti kó o dé fún tòní o. kí la fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí. ẹ jẹ́ ká lọ gbọ́ Al-Qur'an náà nígbà bá padà dé a máa tẹ̀síwájú bismillah. Rahim. Alif Lam Ra. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. ẹ káàbọ̀ padà. torí àkókò tí ò bá wa ṣọ̀rẹ́ ìṣẹ́jú 15 péré náà la ní lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ tẹ́lẹ̀. tọ́ ibi wà làwa ń lọ fún tòní o. òun náà ni tí mò ń bá lọ ní ọjọ́ ìjẹ́ẹjọ́ nípa Ramadan. ìjẹ́ẹjọ́ ni mo sọ àyà àti Ramadan tọ́nà ti sọ tó ti pàṣẹ Ramadan fún wa. ibẹ̀ ni mo ti sọ fún wa pé Ọlọ́run sọ nínú Bákọ́rà. tọ́lọ́n ti ní ba'da a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal lazina amanu kutiba alayhimus siyam kama kutiba alal lazina min qablikum la'allakum tattaqun. tọ́lọ́n ti ní mo pé gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ gbààwẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún àwọn aṣíwájú yín. ẹ gbààwẹ̀ gẹ́gẹ́ bí a ti pàṣẹ fún àwọn tó síwájú yín, àwọn tó ti kọjá lọ síwájú yín kó tó di pé ẹ̀yin dé sórílẹ̀ alàyè. kí ẹ lè mọ̀ àti kí ẹ lè mọ̀ pé kí ẹ lè mọ̀ àti kí ẹ lè mọ̀ àwọn nǹkan tó tọ́. tọ́lọ́run ṣe sọ fún wa Ọlọ́run tún wá tẹ̀síwájú. Ọlọ́run ní wàá kí mo sọ láàtà wàá tù zakata wàríkàwù máa harọ̀ kìnnún. Ọlọ́run sọ fún wa pé mo ní kí ẹ gbàwẹ̀ yìí kí ẹ bá lè jẹ́ ẹni tó jẹ́ pé yóò níbẹ̀rù èmi Ọlọ́run. ibi tí àwa ń lọ fún tòní gangan wá nìyí. àwẹ̀ yìí ó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀, ẹ̀kọ́ tó pọ̀ bẹ́ẹ̀ nú àwẹ̀ yìí o. alákọ̀ọ́kọ́ ń bẹ a lè lékún nípa bíbẹ̀rù Ọlọ́run, mímọ̀ Ọlọ́run lọ́ba kan ṣoṣo. ẹ̀yin náà wò ó
báwo ẹ ti bẹ̀rẹ̀ báyìí gbogbo àwọn ilé ọtí àwọn kan ti mọ̀ pé àwọn ti rógo bá àwọn ò lè tà mọ́ gbogbo àwọn ilé aṣẹ́wó káàkiri àwọn náà ti mọ̀ pé ọjà ti bust. Allahu Akbar. Gbogbo àwọn ẹ̀mí òkùnkùn tó máa ń jọba káàkiri gbogbo àdúgbò gbogbo àwọn ọmọ tọ́ọ̀gì tó jẹ́ pé gbogbo wọn níṣẹ́ kan tán ṣe látàárọ̀ ọ̀dálẹ̀ ẹ̀dùn kan dàdúgbò rú lọ. ẹ rí i pé gbogbo ẹ̀ pátápátá ló ti dínkù. kí ló wá fàdí eléyìí? torí oṣù yìí ni oṣù àpọ́nlé tó jẹ́ pé Ọlọ́run ọba ní ó dìde pàṣẹ fún wa ká máa gbààwẹ̀ nínú ẹ̀. oṣù Ramadan. Anabi Muhammad sallallahu alayhi wa sallam Anabi sọnù àdìsí wọn pé Anabi sallallahu alayhi wa sallam sọ fún wa pé iza jaha Ramadan tí àwẹ̀ Ramadan yìí bá ti dé futihatu abwaba janna Ọlọ́run yóò ní kí àwọn màláíkà kan ṣí ilẹ̀kùn àlìjẹ́nà kan ṣí kalẹ̀ wọ́n ṣí ilẹ̀kùn àlìjẹ́nà kalẹ̀ ló fi jẹ́ pé gbogbo ìgbà tí àwẹ̀ Ramadan bá ti dé lórí dáa ká máa ṣètọrọ àánú ká máa wà dáadáa ká máa ka Al-Qur'ani ká kún ní ẹni tó máa ṣe ìbádà tó máa ṣe àṣkárù. Wajulikat al-abwab an-nar wa sufiddat as-sayaratin. Ànábì tún wá tẹ̀síwájú ó ní Ọlọ́run wo bá tún wá tilẹ̀kùn iná wọ́n ti pani dèndé yóò pàṣẹ fún àwọn màláíkà tó ń tilẹ̀kùn iná yóò tún wá mú àwọn ọ̀gá èṣù tó yẹ pé àwọn alágbára nú àwọn èṣù yóò tún wá ní kán so wọ́n mọ́lẹ̀. olófin wá jẹ́ wípé gbogbo ìgbà nínú àwẹ̀ Ramadan níṣẹ́ láabi èkí ń pọ̀ náà fi wá ní àmọ́ ṣiṣẹ́ dáadáa ọ̀nà mọ́ wá ní wá sọ fún wa lórí ètò fún tòní ẹja kún ní ìbádà ṣíṣe ẹja máa ṣe olóore ẹja máa ṣe àyàn láàánú ẹja máa kún dúnmọ́ ní Kùránì wa ní kíkà torí pé ládàá tó wà nínú oṣù Ramadan ó pọ̀ jàǹtìrẹrẹ ẹni bá ka Kùránì ẹyọ kan tó kára fi kan nínú Kùránì ládàá ìlọ́po 10 ni ó gbà tó bá ṣiṣẹ́ ládàá kan tó bá ṣiṣẹ́ ọrẹ kan ẹni tí ò rí jẹ tó fún lóúnjẹ ẹni tí ò rí nǹkan tí ó fi sínú tó sínú fún. Allahu Akbar ládàá 10 ló fi gbà ládàá àwẹ̀ gangan wá rèé fúnra rẹ̀ tó bá wá gbà àwẹ̀ náà Ọlọ́run ọba nìkan ló lè ṣẹ̀san ládàá àwẹ̀ tòrọ́ Ọlọ́run ọba tún sọ nínú Al-Qur'ani pé àwẹ̀ tí mo ní ẹ gbà yìí èmi nìkan ni mo lè ṣe ẹ̀san ládàá àwẹ̀ náà nítorí náà ẹ̀yọ́mọ ìyá mi nínú ẹ̀sìn Islam ẹja máa ṣe dáadáa o ẹja ṣe dáadáa nínú oṣù yìí ká dún ní máa kúkú kíkà Al-Qur'ani ká máa ṣe ìbádà ká sì máa tọrọ ẹ kò ní ju bọ́tà máa rí lọ lórí ètò Jumu'ah Mubarak fún tòní torí àkókò tó ti lọ ẹ tún pàdé mi níjọ́ mẹ́jọ inshallah tó bá dijọ́ mẹ́jọ á tún máa pàdé ara wa lórí ètò yìí lágbára Ọlọ́run Allah àmọ́ lọlé fún tòní o torí ká tún lè pàdé ní ìjọ́ mẹ́jọ inshallah bí kudratillah ẹ máa pàdé àwọn àfáà wa tó bá di ìjọ́ mẹ́jọ àwọn àfáà wa Muhammadu al-Fatihu al-Farisi àwọn náà mọ̀ wá ń kalẹ̀ lórí ètò Jumu'ah Mubarak tó bá di ìjọ́ mẹ́jọ. àmọ́ ní ìrọ̀yìn iná ń lọ á ẹ má gbàgbé wọ́n malaikata ẹ já ka Kùránì ká lè gbalada tó pọ̀ lọ́dọ̀ Ọlọ́run. ya ayyuhalladhina subhanaka wa bihamdik sallu alayhi wa sallim subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk. gbogbo yòókù lórí ètò yóò dijọ́ mẹ́jọ inshallah bí kudratillah ó dàbọ̀. Muhammadin ya rabbi salli alayhi wa sallim Allahumma salli